ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ọpẹ́ o! Àwọn ọlọ́pàá gba ọmọbìnrin 4 sílẹ̀ lọ́wọ́ àwọn afurasí agbéṣùmọ̀mí ní ìpínlẹ̀ Yobe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yobe ti gba àwọn ọmọbìnrin 4 kan lọ́wọ́ àwọn afurasí agbésùmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Fika ní ìpínlẹ̀ Yobe. Wọ́n rí wọn gbà lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn fìjìláńtẹ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Dungus Abdulkareem, ló fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí, nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìlú náà Fika gba ìpè láti ọ̀dọ̀ ará ìlú kan ló sọ pé àwọn jàǹdùkú ń ṣe ìkọlù sí ìlú Dídìmú tí wọ́n sì ti gbé ọ̀dọ́mọbìnrin 4 lọ. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe sọ, àwọn ọmọ náà ju ọmọ ọdún 15 sí 17 lọ. Abdulkareem tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá tó wà ní ibùdó Kukar Adu pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìrànlọ́wọ́ láti ọ́fíìsì iléeṣẹ́ ọlọ́pàá Fika ló jẹ́ kí àwọn ní àṣeyọrí o. Ó tún fi kún pé wọ́n ti kó àwọn ọmọbìnrin náà lọ sí ilé ìwòsàn àkọ́kọ́ Kukar Adu níbi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò ìlera fún wọn, tí wọ́n sì tún gba àwọn ìtọ́jú àti ìrànlọ́wọ́ míì tó yẹ kí wọ́n tó dá wọn padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.